tí o kò ní o lè fún yàn o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹni tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o lè fún yàn ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ní òwúrọ̀ yìí, kí la fẹ́ bára wa sọ̀rọ̀ lórí ẹ̀? Òun ni Kini Itumo Aiye ní ilẹ̀ Yorùbá. Kini Itumo Aiye ní ilẹ̀ Yorùbá. Ní àkọ́kọ́, mo súnìrè fún gbogbo wa tí àwọn fọ́rọ̀ yìí pé ayé ò ní fi aya wa, kò ní fi bá wa jà. Ayé ò ní fi iṣẹ́ wa, kò ní fi bá wa jà. Ayé ò ní dojú iṣẹ́ wa, kò ní fi bá wa jà. Àní tójú ilẹ̀ mọ́lẹ̀, àní ríjà ayé ní agbára Ọlọ́run. Kí ni Yorùbá ń pè ní ayé? Ọ̀rọ̀ mẹ́rin péré la máa sọ nípa ayé. Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà, ọ̀rọ̀ tó máa ṣe gbogbo aláǹfààní ní gbogbo ọmọ Yorùbá, ọmọ kùtù òjìrì. Ẹ jẹ́ ká share fídíò yìí, kẹ́ like ẹ̀, kí a comment, ká share fún gbogbo àwọn ọmọ Yorùbá tàtà tí wọ́n nífẹ̀ẹ́ ìṣẹ̀dálẹ̀ wọn, tí wọ́n nífẹ̀ẹ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ká share fídíò. Ní àkọ́kọ́, kí là ń pè ní ayé? Ayé Ile-Odu tí à ń pè ní code. Ile-Odu láyé. Ayé Ile Ẹkọ tí à ń pè ní manner. Ayé Ile-Egbe tí à ń pè ní court. Ayé Ile-Aiye tí à ń pè ní space or place. Ọlọ́gbọ́n o, olóye o, kí là ń pè ní ayé odù? Òun ni code. Ṣé rí ilé ayé tí a wà nínú ẹ̀ yìí, code ni, odù láyé. Ṣé rí ẹni tó bá fẹ́ mọ ìtumọ̀ ayé, tó bá fẹ́ mọ nǹkan tó ń pè ní ayé, ó ní láti kọ́kọ́ lọ mọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ṣé rí tí Yorùbá bá ní pé ayé ń ṣèyàn, ayé ń ṣèyàn, ayé ń ṣèyàn, kí ló ń pè ní pé ayé ń ṣèyàn? Nǹkan tí wọ́n ń pè ní ayé ń ṣèyàn ni pé tí ayé kọ́kọ́ fẹ́ ṣèyàn ní ayé, ìwà yẹn ló máa kọ́kọ́ gbà. Tí ayé bá gba ìwà ẹ kúrò ní ọwọ́ ẹ, wọ́n á máa sọ pé ayé ń ṣe ẹ́, ayé ń ṣe ẹ́. O ò dẹ̀ ní mọ̀ túmọ̀ pé ayé ń ṣe ẹ́. Kí ló ń pè ní pé ayé ń ṣèyàn? Nǹkan tí èèyàn bá fẹ́ràn jù ni ayé máa fi ń múyàn. Nǹkan tí èèyàn bá fẹ́ràn jù nílé ayé yìí, òun ni ayé máa fi ń múyàn. Òun ni pé ìwọ tí o bá fẹ́ràn obìnrin jù, ayé máa ti bi obìnrin mú ẹ. Ìwọ tí o bá fẹ́ràn ọkùnrin jù, ayé máa ti bi ọkùnrin mú ẹ. Ìwọ tó bá fẹ́ràn oúnjẹ jù, ayé máa ti bi oúnjẹ mú ẹ. Ìwọ tí o bá fẹ́ràn obìnrin jù, ayé máa ti bi obìnrin mú ẹ. Ìwọ tí o bá fẹ́ràn láti máa wọṣọ jù, ayé máa ti bi aṣọ mú ẹ. Nítorí náà, ṣé ẹ máa ń rò pé tó bá ní pé ayé ń ṣèyàn, ayé ń ṣèyàn, Yorùbá ní ayé ń ṣe ẹ́, òun lògùn ẹ̀jẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni pé tí ayé bá ń ṣèyàn, o ò nídìí oògùn kankan tí ayé bá ń ṣe ẹ́. Oògùn tí ayé bá ń ṣèyàn ni pé kò ní láti ṣàkíyèsí ìwà ẹ̀. Tí ayé bá fẹ́ ṣe èèyàn, wọ́n máa kọ́kọ́ gba ìwà èèyàn kúrò lọ́wọ́ èèyàn. Ìwà tí wọ́n gbọ́dọ̀ rí pẹ̀lú ọmọlúàbí, ìwà tí wọ́n gbọ́dọ̀ máa gbọ́ sétí, ìwà tí wọ́n ò lè fi yangàn pé ìwà ẹni. Ibẹ̀ ló ti ń sọ pé ayé ń ṣèyàn. Torí ẹni tó bá ń fẹ́ràn láti máa sọ̀rọ̀ jù, tó bá fẹ́ràn láti máa sọ̀rọ̀ jù, àbí ẹni tó bá fẹ́ràn láti máa mu ọtí jù, àbí ẹni tó bá fẹ́ràn láti máa fa ẹni tí tó bá ti lè máa ṣe nǹkan tó bá ti lè máa ṣe láṣejù, ibẹ̀ láyé máa ti dẹ̀ mú ẹ. Ló fi jẹ́ pé tó bá wo ẹlòmíì tí ó bá ń lọ lórí òpópónà, tó bá ń lọ lórí títì, a máa wo ẹsẹ̀, a máa wo ara ẹ̀ bẹ́ẹ̀ ni pé òun yàgbẹ́ sára. Kò kì í ṣe bẹ́ẹ̀, ayé ló fi kún fún. Ló fi jẹ́ pé tí ẹ bá rí àwọn ẹlòmíì tó bá ní pé ṣé táyé bá tiẹ̀ wá ń ṣe ẹ́, tí ọ̀dọ̀ mi ló yẹ káyé wá ṣe ẹ́ sí ni. Ẹ mọ ayé, èmi ayé, ìwọ ayé. Ayé tí à ń wò yẹn, odù láyé, kóòdù láyé. But ní ilẹ̀ Yorùbá, àwọn baba ńlá baba wa, wọ́n wá ayé, wọ́n rí ayé. Ẹni tó bá rí ayé, ẹni tó bá wá ayé tó rí ayé, òun ló máa ń pè ní ọmọ ayé. Ayé fúnra ò fẹ́ ká mọ òun. Torí ìwọ tó bá ti mọ ayé, o ti dá ayé mọ̀. Ẹni tí ò bá mọ ayé, ayé ò. Oríkì ayé ni ayé àkámọ̀ra, ayé anọmọnọye, àna àgbàlagbà tá fìyèfìyè. Ayé tí a bù tí ó káwọ́, a tún dà á lẹ̀ tán, kò tún kún wọ́mọ́. Mọ̀ túmọ̀ ayé. Mo ń sọ fún yín pé nǹkan tí èèyàn bá fẹ́ràn jù, òun ni ayé máa fi ń múyàn. Ilé ayé ta wà yìí, Yorùbá ní pé ẹni tí ò bá lẹ́gbẹ́ láyé kò lè ní ẹgbẹ́ lọ́run. Ile-Aiye ẹgbẹ́ ni. Ile-Aiye Ile-Aye ni. Ṣé rí gbogbo àwọn tó sọ fún wa pé ayé asán, ayé asán, ayé asán, ẹ lọ gbogbo ẹni tó bá sọ pé ayé asán, ayé asán, ẹni tó bá lá ayé asán, àwọn tí ò ní kankan ló máa sọ pé ayé asán. Ṣé rí ilé ayé ta wà yìí, ilé ẹ̀kọ́ ni. A wá sí ilé ayé yìí láti wá kẹ́ẹ̀kọ́.
mo sọ fún yín pé a wá sí ilé ayé yìí láti wá kọ́ ẹ̀kọ́ tí a wá kọ́ ní ilé ayé ni pé ilé ayé máa ń kọ́yàn lẹ́kọ̀ọ́. Olè ò ní ja àgbà kó má ṣe lójú fìrí. Ẹni tí ò bá dá ayé mọ̀ tó bá bí pé bí òun ṣe ń wo Yorùbá fíìmù àbọ̀ ẹ máa ń ṣe ní Yorùbá fíìmù pé ayé ń léyàn àwọn ayé kún kan sójú kí ni pé òun báyé gbé, òun báyé jẹ, òun báyé mu. Tí n bá fẹ́ ṣe àpèjúwe ayé fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo fọ́nrán yìí, ẹ máa wo ayé bíi draft. Sórí tí o bá to draft sílẹ̀ báyìí, ìwọ tí o jẹ́ game master tí o ń play draft yẹn, o máa mọ ibi tí ó yẹ kó gbé èèyàn kan sí, o máa tó yẹ kó ti ìkan sí, o máa tó máa ti kan sí. Ṣé o mọ̀ pé ojú wọ ó ká gbogbo board tó fi ń play yẹn, but ojú àwọn tó ń play yẹn, gbogbo àwọn seed tẹ́ fi ń play ball yẹn, tẹ́ fi ń play draft yẹn, ojú wọn ò tóra wọn. Ilé ayé ta wà yìí òmìnira èèyàn ni, mo sọ ní fọ́ọ̀mù kan, but ojú ayé orí ẹ̀ àtàrí ẹ̀ ló wà. Gbogbo àtàwà nílé ayé ìpátá la jọmọ ayé, ẹ̀kọ́ wá ń ṣe ogbẹ́ tó ń gbélé ayé ìlọmọ ayé, gbogbo akọ̀jọmọ ayé ni. Bẹ́ẹ̀ ni gbogbo akọ̀jọmọ ayé ni, gbogbo akọni ọmọ ayé. Ilé ayé tá a wà yìí ilé ayé ẹgbẹ́ ni tí à ń pè ní court. Gbogbo nǹkan tó bá ti pè ní ẹgbẹ́ pátá court ni. Ẹgbẹ́ ògbóni o court ni, ẹ̀sìn mùsùlùmí court ni, ẹ̀sìn kìrìsìtẹ́nì court ni, ìjọba court ni, àwọn lọ́balọ́ba court ni, àwọn olóyè court ni. Gbogbo nǹkan tí ẹ bá ti ń ṣe tó yẹ pé ẹ ní èdè kan àbí ẹ ní àṣà kan tẹ́ máa fi ń dára yín mọ̀ pé ara wa lẹni yìí ẹgbẹ́ ni. Gẹ́gẹ́ bí àwọn ògbóni, gẹ́gẹ́ bí àwọn olórìṣà, gẹ́gẹ́ bí àwọn oníṣàngó, gẹ́gẹ́ bí àwọn ọlọ́ṣun, gẹ́gẹ́ bí ẹni nínú ẹ̀sìn mùsùlùmí, àwọn àfáà, àwọn kọ̀dìríyà, àwọn tìjàníyà, àwọn ṣàǹsìlíyà, àwọn tẹ̀bílíìkì. Nínú Christianity náà àwọn Catholic, àwọn CAC, àwọn kérúbù and séráfù, àwọn sẹ̀lẹ́, gbogbo ẹgbẹ́ tó bá jẹ́ pé ẹ ní nǹkan kan, èdè kan àbí ìmúra kan àbí ìṣesí kan tẹ́ máa fi ń dára yín mọ̀, ẹgbẹ́ ni. Ilé ayé ìfúra ẹ̀ ilé ayé ẹgbẹ́ ni. Àwọn ẹnìkan wà tí wọ́n wá mọ ayé débi pé ó wá dá ẹgbẹ́ lẹ̀ ló fi jẹ́ pé ohun tí à ń fọ̀ ní ayé yìí ní ayé tiwa ohun ayé ni. Èdè tí mò ń sọ yìí èdè ọ̀pẹ ni. Ọlọ́gbọ́n o, olóye o, mo sọ fún yín pé ilé ayé ta wà yìí ilé ayé odù ni tí à ń pè ní code. Ayé yìí fúnra ẹ̀ kóòdù ni, but àwọn tó wá láṣẹ sí kóòdù yẹn àwọn ni àwọn bàbá wa tí wọ́n fi òwe àti èdè Yorùbá lẹ̀ fún wa ló fi ní pé òwe lẹṣin ọ̀rọ̀ lẹṣin òwe, tí ọ̀rọ̀ bá sọnù òwe la máa fi wá. Ìwọ tó ń wo fọ́rọ̀ yìí náà tí ò bá ti wo fọ́rọ̀ yìí mọ́ torí pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò náǹfààní fún ẹ, ayé ń ṣe ẹ́. Mi ò bú ẹ o nítorí pé nǹkan orí ò kì í fẹ́ kéèyàn ṣe òun. Gbogbo nǹkan tó bá ti ń ṣe, mo sọ fún yín pé dúdú àti funfun àwọn méjèèjì tó ọmọ ìyá ni wọn ò lè ṣe láì má ríra wọn, àti funfun àti dúdú àwọn méjèèjì ọmọ ìyá ni wọn. Kò kí ń ṣe bó ṣe ròyìn ilé ayé yìí fún wa nínú Bible ló ṣe rí, kò kí ń ṣe bó ṣe ròyìn ilé ayé fún wa nínú Quran ló ṣe rí, kò kí ń ṣe bí Ifá ṣe ròyìn ayé yìí fún wa ló ṣe rí. Tó bá fẹ́ mọ bí Ifá ṣe ròyìn ayé yìí, o ò ní láti tẹ̀fá, o ò ní láti tẹ̀fá, o ní láti ọkọ lọ wá ìmọ̀ ìjìnlẹ̀ nípa àṣà àti ṣe ilẹ̀ Yorùbá, àṣà àti ṣe ìdílé tó ti wá. Tí o bá mọ àṣà àti ṣe ìdílé tó ti wá tó ọkọ lọ tẹ̀fá, ó máa dàrú mọ́ ẹ lọ́wọ́. Tí o bá mọ àṣà àti ṣe ìdílé tó ti wá tó lọ join ní Muslim àbí Christian, ó máa dàrú mọ́ ẹ lọ́wọ́. O ní láti ọkọ mọ àṣà àti ìdílé yín. Àṣà àti ṣe ìdílé yín kò kí ń ṣe ẹ̀sìn. Ìwọ tí o bá fẹ́ ronú nípa nǹkan tó ń pè láyé, tó bá fẹ́ ronú kan pé kí ló ń pè láyé, o ní láti kọ́kọ́ kúrò ní under mentality ẹ̀sìn, o ní láti kọ́kọ́ kúrò lọ́ndà ìròrí ẹ̀sìn, o ní láti kọ́kọ́ mú gẹ́gẹ́ bí ọmọlúàbí ìjẹ́ ọmọ ènìyàn. Wọ́n ní pé ẹni tó bá máa jogún kógún kó máa pa ìtàn kítàn. Gbogbo nǹkan ìtàn tá a gbọ́ nípa ìtàn àwọn bàbá wa, ìtàn àgbélẹ̀rọ ni o, àrọ́bá ìtàn ni o, kò sí bó bá ṣe lè jẹ́ nígbà tí ìtàn yẹn ń bọ̀, nígbà tí wọ́n kọ ìtàn yẹn wọ́n ti yọ àbí kán fi kúnnú ìtàn yẹn. Báwo ló wá ṣe fẹ́ rí ìtàn ọ̀tẹ̀ tó dájú tí ò kì í ṣe àgbélẹ̀rọ ìtàn? Wà á kọ́ lọ mọ àṣà àti ṣe ìdílé yín náà ní àkọ́kọ́. Ẹni tó bá jẹ́ ọmọ ayé, tó bá fẹ́ mọ ayé, tí ayé bá kọ́kọ́ fẹ́ múyàn mú sọ, ọmọ àkọ́kọ́ gba ìwà èèyàn kúrò lọ́wọ́ èèyàn. Tí o bá rí èèyàn tó ń hùwàkiwà àbí tó bá rí èèyàn tó ń ṣèṣekúṣe àbí tó bá rí èèyàn tó ń sọkúsọ, kí ló máa kọ́ nípa ayé ń ṣe ni lóòótọ́ ni ẹ̀ parọ́. Tí ayé bá ń ṣèyàn, tó bá jẹ́ ẹni tó máa ń sọ̀rọ̀, àṣejù máa wà nínú ọ̀rọ̀ sísọ ẹ̀. Tó bá jẹ́ ẹni tó ń mọtí, àṣejù máa wà nínú ọtí mímu ẹ̀. Tó bá jẹ́ ẹni tó ń kóbìnrin, àṣejù máa wà nínú kóbìnrin ẹ̀. Tó bá jẹ́ pé gbogbo nǹkan tó bá ti fẹ́ràn jù pátá, tó bá yẹ kó oúnjẹ ni o, tó bá yẹ kó ohun ni o, tó bá yẹ kó ìbálòpọ̀ ni o, tó bá yẹ kó ọ̀sùn gbogbo tó bá mọ̀ ń sọ pátá, òun láyé máa fi mú ẹ.
ló fi jẹ́ pé mo sílù yẹn fún ọ pé ayé ò ní fi ọ̀rọ̀ ẹnu wa kò ní fi mú wa, ayé ò ní fi iṣẹ́ wa wọn ò ní fi mú wa, wọn ò ní fọmú wa wọn ò ní fi mú wa, wọn ò ní faṣọ wa, gbogbo nǹkan tá a mọ̀ ṣe pátá ayé ò ní fi ibẹ̀ wọn ò ní fi mú wa lágbára Ọlọ́run Elédùmarè. Ilé ayé ilé ẹ̀kọ́ ni. Ìwọ tí o bá wá sí ilé ayé tí ò ní ẹ̀kọ́ tó yẹ pé ẹ̀kọ́ kan Yorùbá sọ pé akiri kọ́fá ó ṣàgbà agbélé kọ́fá. Ìwọ tó ń bá mi sọ̀rọ̀ yìí ó ní pé onímọ̀ ìmọ̀ wo ló ní? Onímọ̀ Quran, onímọ̀ hadith, ṣe onímọ̀ Bible àbò onímọ̀ Ifá? Ò ní ìmọ̀. Ìwọ tó ń wò mí ṣe onímọ̀ Ifá, onímọ̀ babaláwo, onímọ̀ ṣẹ̀ṣe, ṣe onímọ̀ Quran, ṣe onímọ̀ Bible? Ò ní mọ̀. Ìwọ tó ń wò mí onímọ̀ àbí onímọ̀ Bible, onímọ̀ ìwé Book of Moses àbí kí ló ń pè? Ò ní ìmọ̀. Ìwọ tí o bá fẹ́ ní ìmọ̀ akiri kọ́fá ni ẹ́, o gbọ́dọ̀ ṣàgbàgbélé kọ́fá. O ò lè ka Quran nìkan kó wá máa bá mi pé ẹ̀sìn tí mò ń ṣe ò da, ẹ̀sìn tiẹ̀ ló da. O ò lè ka Ifá nìkan, o ò lè mọ̀ pa Ifá nìkan kó máa sọ fún ẹlẹ́sìn mùsùlùmí pé ẹ̀sìn tó ń ṣe ò da. Ṣé o mọ̀ ń pa ẹ̀sìn ẹ̀? O ò lè jẹ́ kìrìsìtẹ́nì nìkan kó wá máa sọ fún pé onífá àti mùsùlùmí pé ẹ̀sìn táwọn méjèèjì ẹ̀sìn wọn ṣe ò da. O ò ní mọ̀ ń pa ẹ̀. Tí o bá wá fẹ́ mọ̀ nípa ayé, o ní láti ronú kọjá ààlà ẹ̀sìn, o ní láti ronú kọjá ààlà ìṣe, o ní láti ronú kọjá ààlà ẹ̀sìn. Nítorí pé tí o bá fẹ́ mọ nǹkan tó ń pè ní ayé, wàá kọ́kọ́ lọ wá àtúmọ̀ àṣà àti ṣe ìdílé tó ti wá náà. Ọlọ́gbọ́n o, olóye o, mo sọ fún yín pé Yorùbá ní pé òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Tí ọ̀rọ̀ bá sọnù, òwe la máa fi wá. Ní ilẹ̀ Yorùbá, àwọn baba wa wọ́n ti fi ọ̀rọ̀ lẹ̀, wọ́n fi àròsọ lẹ̀, wọ́n fi ewì lẹ̀, wọ́n fi orin lẹ̀, wọ́n fi ẹ̀dà ọ̀rọ̀ lẹ̀. Lówe là ń lùlù gìdìgbò, ọlọ́gbọ́n ló ń jó, ọ̀mọ̀ràn ló mọ̀. Ọlọ́gbọ́n o, olóye o, mo sọ fún yín pé ìwọ tó bá fẹ́ mọ̀ nípa nǹkan tó ń pè ní ayé, ilé ayé tá wà yìí ilé ogun ni, ilé ayé tá wà yìí ilé ìmọ̀ ni, ilé ayé tá wà yìí ilé odù ni, ilé ayé tá wà yìí Ile-Aiye ni, àyè kan tó yẹ pé a ti máa wá pèsè ibi tí a máa dé sí tí a bá kúrò nílé ayé yìí, tí a bá kúrò nílẹ̀ DS another world tí a ti máa ṣẹ̀mí. Ló fi jẹ́ pé ìwọ tí o bá mọ ìtumọ̀ ayé, tí o bá ní òkú lọ́run, o ò ní fi sàárà ṣiṣẹ́, o ò ní fi ṣeré fáwọn òkú ẹ̀. Sàárà tẹ́ ń wò yẹn òun ni oúnjẹ òkú ní ìlànà míì, ní existence míì, níbi tí àwọn tí ó ti kúrò ní orí ìpẹ́ yìí níbi tó ti ń ṣẹ̀mí. Ọlọ́gbọ́n o, olóye o, gbogbo ẹni tí ẹ lókùú lọ́run pátá tí ò bá ti mọ pàtàkì sàárà ṣíṣe fún òkú, mi ò sọ sàárà Bible o, mi ò sọ sàárà kún wa, mo sọ sàárà fa o, kò máa rántí àwọn òkú ẹ kò dẹ̀ máa súre fún wọn, kò dẹ̀ máa ṣe sàárà, kó wá máa ní lọ́kàn pé mò ń ṣe sàárà yìí nítorí pé mo fi ń rántí àwọn òbí mi, kò dẹ̀ máa fi tọrọ ìkẹ́ àti ìgẹ̀, kó máa fi tọrọ àforíjì fún wọn. Lóòótọ́ o, ìwọ tí o bá ti kúrò láyé, iṣẹ́ ọwọ́ ẹ tí o wá ṣe láyé, òun ló máa fi máa gba oore níbi tí o bá lọ, níbi ìgbésí ayé mi tó ń lò. But ọmọ tó bá fi sílẹ̀ nílé ayé, ọmọ ẹ ló máa jẹ́ bí coin, òun ló máa rántí ẹ, òun ló máa fún ẹ ní oúnjẹ àti omi nípasẹ̀ pé wọ́n rántí ẹ. Ní Yorùbá sọ pé òkú ọlọ́mọ tẹ́ẹ̀rín yẹn kò kí ń pẹ́ ní ọ̀run, òkú ọlọ́mọ máa ń wo ẹ̀yìn ni. Yorùbá sọ bẹ́ẹ̀ ni, òkú ọmọlọ́mọ máa ń wo ẹ̀yìn. Gbogbo ibi tó o bá wà pátá, ìwọ tó bá jẹ́ ọmọ olókùú lọ́run, tí o jẹ́ ọmọ tẹ́ pé alókùú lọ́run nìyẹn, gbogbo ìgbà tó bá wà, gbogbo inú ìṣesí ẹ, àwọn òbí ẹ ọ wà ní tàkání ẹ, wọ́n ń bá ẹ sọ̀rọ̀ o ò gbọ́ ni. Pánsá òfura pánsá ajá òfura ọ̀já jìn, bó nílé òfura olè ló kó wọn lọ. Mo sọ fún yín pé tibitire la dálé ayé, tibitire tẹ́ ń wò yẹn òun la dálé ayé. Gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ yìí, tí o bá ní pé ọ̀rọ̀ yẹn ò tà létí àbí kò yẹ, ayé ń ṣe ẹni. Yes, because nígbà tí ayé bá kọ́kọ́ fẹ́ ṣèyàn, ọmọ kọ́kọ́ mú ìwà èèyàn, ọmọ àgbà kúrò lọ́wọ́ èèyàn, ọmọ àwa mú nǹkan tó ń pè ní àgbọ́yé èèyàn, ọmọ àgbà kúrò ní etí èèyàn. O ò ní lágbọ́yé, o ò ní ìwà, gbogbo ìwà tí wọn gbọ́dọ̀ máa bá lọ́wọ́ ọmọlúàbí, gbogbo ìwà tí wọn Yorùbá sọ pé ẹni tá bá tún lẹ́rù tí a bá ọ ti kàn wá ń bẹ o, kò yẹ lé níyàn tẹ́nìkan kan lè sinmi lé, kò tún yẹ nípò láwùjọ èèyàn gidi. Ayé ò ní mú wa o, ayé ò ní mú ọmọ wa o. Gbogbo ẹni tí ayé máa mú tó máa kàn wá, ayé ò ní mú ẹni yẹn. Gbogbo ẹni tábú máa kàn tó máa kàn wá, ayé ò ní fa burú kàn. Gbogbo ẹni tí máa kàn tó máa kàn wá, Ọlọ́run á fi ire kàn wọ́n. Ayé tí a bá ní pé ká sọ̀rọ̀ ayé, a máa sọ láti ìsìn títí di ọdún tó ń bọ̀, àní sọ tán. Nítorí pé àwọn èèyàn bí èèyàn, àwọn alágbára, àwọn ọlọ́tọ̀nà ayé yìí, àwọn ọlọ́pẹ ayé yìí bí ayé yìí ò ṣe jẹ́, àwọn ọlọ́dà àṣà, àwọn ọlọ́dà èdè ilẹ̀ Yorùbá rú ni àfi ní understanding, ni àfi ní àgbọ́yé nǹkan tí wọ́n ń pè ní ayé nínú ayé tá wà yìí. Àwọn kan wà wọ́n mọ ayé inú ara wa tẹ̀ ń kọ́ ẹni Yorùbá sọ pé inú tẹ̀ ń wò yẹn ó jìn ó ju ọ̀run lọ.
nínú ikùn wa tá à ń wò yìí, inú ẹ̀ gangan tó ń wò yẹn inú ayé kankan ni, ìwọ tó ń wò mí inú ẹ̀ tó ń wò yẹn inú ayé kan ni lọ́tọ̀. Ìbáṣepé inú ṣe ṣíbí gbá ni kedere làbárí kan àṣebí. Èmi jù ọ ìwọ jù mí, àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ káyé gún. Gbogbo ìwọ tí o bá ti fẹ́ wo program mi, tí o fẹ́ ní àgbọ́yé lórí program mi, o ní láti kọ́ lọ mọ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kí o dẹ̀ mọ̀ nǹkan tó ń pè ní òwe. Òwe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Tí ọ̀rọ̀ bá sọnù, òwe la máa fi wà. Gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí, tí ọ̀rọ̀ yẹn ò bá yé ẹ, lọ wá nǹkan tí Yorùbá sọ. Gbogbo òwe tí Yorùbá pa nípa ayé pátá, o máa mọ̀ túmọ̀ ayé. Ayé kẹnu gan, ayé ṣókùnkùn. Nǹkan mẹ́rin tí mo dárúkọ yẹn, ó máa kẹnu gan. Episode 4 sí 5 la máa lọ nípa ayé. A máa sọ̀rọ̀ kí là ń pè ní ayé gangan. Ayé òun ni Ile-Aiye Oodù tí à ń pè ní code. Ayé òun ni Ile-Aiye Ẹkọ tí à ń pè ní manners. Ayé òun ni Ile-Aiye Egbe tí à ń pè ní court. Ayé òun ni Ile-Aiye Aiye tí à ń pè ní space or place. Ayé mi lélẹ́yìí, ayé mi lélẹ́yìí, ìmọ̀ mi lélẹ́yìí, ìmọ̀ tèmi lélẹ́yìí. Òun ni mo sọ fún. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Kékeré ni mo wá fún yín nípa nǹkan tí à ń pè ní Kini Itumo Aiye ní ilẹ̀ Yorùbá. Ní tó bá ti di apá kejì, mi ò fẹ́ kí fọ́nrán yìí kú púpọ̀, nítorí pé mo máa ní láti mú láti ẹyọ kọ̀ọ̀kan láti pé kí ni ayé Oodù tí à ń pè ní code. Àkọ́kọ́ nìyẹn. A tún máa sọ pé kí ni ayé ẹ̀kọ́ tí à ń pè ní manners. A tún máa sọ kí ni ayé ẹgbẹ́ tí à ń pè ní court. A tún máa sọ kí ni ayé ààyè tí à ń pè ní space or place. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Mo ń bọ̀, mi ò tíì dé.